gba àtúnṣe Nàìjíríà kó dòmìnira lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ogun ọ̀run apàdìyọ Nàìjíríà kó dòmìnira Nàìjíríà kó gbàtúnṣe Nàìjíríà kó dòmìnira lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ogun ọ̀run apàdìyọ Nàìjíríà kó dòmìnira. Tọ́ mò ń gbàdúrà fún orílẹ̀-èdè mi Nàìjíríà bí ó ti dà yìí inú wa ń bàjẹ́ Nàìjíríà wà nínú ewu Nàìjíríà wà nínú wàhálà nítorí ogun tó gbòde kan báyìí pàápàá àwọn tí wọ́n ń pànìyàn àwọn agbénipa ogun Fúlàní àti ogun Boko Haram tí a ò ní ìfọ̀kànbalẹ̀ tí wọ́n ń wọlé gbé ènìyàn tí wọ́n ń gbé ènìyàn nínú mọ́tò tí wọ́n ń gbé ènìyàn láti gbowó lọ́wọ́ rẹ̀ ìdí rèé tí mo fi ń gbàdúrà fún Nàìjíríà gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run pátá gbogbo ìjọ Ọlọ́run pátá ẹ jẹ́ á kún fàdúrà kí Ọlọ́run kó gba ìṣàkóso Nàìjíríà kó gbà wá lọ́wọ́ ogun Boko Haram kó gbà wá lọ́wọ́ àwọn Fúlàní kó gbà wá lọ́wọ́ àwọn agbénipa kó gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n ń ta ènìyàn tí wọ́n ń gé ènìyàn bí ẹni gé ẹran tí wọ́n ń pa ènìyàn bí ẹni padìyẹ inú Ọlọ́run ò dùn sí Nàìjíríà ẹ jẹ́ á gbàdúrà fún Nàìjíríà gbogbo ìjọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà ilé kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà mò ń gbàdúrà fún ọ Nàìjíríà orílẹ̀-èdè mi lórúkọ Jésù kó gba àtúnṣe ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ẹ jẹ́ á pawọ́pọ̀ ká gbàdúrà fún Nàìjíríà ẹ̀yin ìjọba Nàìjíríà lórúkọ Jésù Ọlọ́run yóò fún yín ṣe ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ kí Nàìjíríà wà ní àlàáfíà lórúkọ Jésù yóò dára fún wa o àmín.